Ẹ kú dédé àkókò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní àti máa wo ìkànnì BGI TV lójú òpó YouTube. Èyí ni ìròyìn àgbáyé tó ń dé sétí ìgbọ́yín. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú rẹ̀. Wọ́n ti gbé ọ̀rọ̀ jáde lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ lórí wàhálà tó ń ṣẹlẹ̀ láàárín àwọn tí wọ́n ń gbé ogun kojú àwọn tí wọ́n jẹ́ ọmọdé àti àwọn ìyá. Wọ́n wó àwọn apá ibìkan palẹ̀ ní àwọn pápákọ̀ òfurufú èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó Murtala Mohammed Airport pẹ̀lú ìmúgbòòrò rẹ̀ tí ó ná wọn tó owó tó ń lọ bí 300 mílíọ̀nù owó náírà. Lábẹ́ ìròyìn ilẹ̀ òkèèrè, orílẹ̀-èdè China ti fọnmú lórí ẹ̀yáwó èyí tí wọ́n fún àwọn apá ibìkan nílẹ̀ adúláwọ̀ tí wọ́n sì ti kọ̀ láti san padà. Ìròyìn eré ìdárayá, akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù nílẹ̀ Gẹ̀ẹ́sì Chelsea ti fún ẹni tí í ṣe akọ́nimọ̀ọ́gbá wọn ní ìwé ìgbélé ẹ̀ wípé wà lọ jókòó. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fún ọ̀rọ̀ àwọn obìnrin Pauline Toun ti kígbe tantan lákòókò ìfilọ́lẹ̀ iṣẹ́ tó bójúmu fún àwọn àkàndá ẹ̀dá nílùú Àbújá. Toun sọ wípé kárí ayé ní àwọn ènìyàn ti ń fi ẹ̀tọ́ ọmọnìyàn du àwọn àkàndá ẹ̀dá pẹ̀lú àgbéyẹ̀wò ti lọ́lọ́ yìí. Àìríṣẹ́ àwọn àkàndá ẹ̀dá ń lọ bí ìlọ́po 2 sí 3 fún ti àwọn tó jẹ́ wípé ara wọn dá pé ṣamṣam. Onwuzurike Gloria tó ṣojú alákòóso ọ̀hún ló sọ wípé ìpèníjà níní àǹfààní sí ètò ìrìnnà ojú ọkọ̀, ilé ìgbé, iṣẹ́ papọ̀ pẹ̀lú ètò ìlera láàárín àwọn akẹgbẹ́ wọn àti aráàlú túbọ̀ ń búrẹ́kẹ́ sí i ni, èyí sì ń fa ìkọminú lọ́pọ̀lọpọ̀. Àwọn ohun èlò pápákọ̀ òfurufú tí wọ́n fi owó tó tó 100 mílíọ̀nù owó dọ́là kọ́ ni wọn yóò ṣàmúlò rẹ̀ tí wọ́n sì sọ wípé wọn ò lò ó lọ́nà tó tọ́ tó sì jẹ́ wípé wọ́n fẹ́ ṣe àgbékalẹ̀ fún ìlò gbogbo àwọn ènìyàn. Alákòóso fún ọ̀rọ̀ ìrìn àjò ojú òfurufú aṣòfin àgbà Adesirika ló kéde rẹ̀ wípé àwọn yóò mú àwọn apá ibìkan tí wọ́n wó palẹ̀ bíi igun Dominion, Toun, Evergreen, Apple àti àwọn ọ́fíìsì wọn láti ṣí àyè sílẹ̀ fún ìmúgbòòrò pápákọ̀ òfurufú ọ̀hún. Àwọn ogun náà òun ló jẹ́ ti Bíṣọ̀bù Oyèdépò, ẹni tí ṣe olùdásílẹ̀ ilé ìjọsìn Living Faith Church lágbègbè ti àgbáyé àti ti ẹni tó ti fìgbà kan rí jẹ́ adarí àpapọ̀ fún ẹ̀ka tó ń ṣàmójútó ìrìn àjò afẹ́ lórílẹ̀‐èdè yìí NCAA, ọ̀mọ̀wé Harold Dameron. Ó ní a ó lè dènà àwọn aráàlú ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè yìí lápapọ̀ láti jẹ̀gbádùn pápákọ̀ òfurufú fún ìgbádùn àwọn kan nítorí ìjọba àpapọ̀ ti pinnu láti ná owó tó tó 300 mílíọ̀nù owó dọ́là fún mímú ìmúgbòòrò bá pápákọ̀ náà. Aṣòfin àgbà Ali Ndume tó ń ṣojú gúúsù ìpínlẹ̀ Borno ti sọ wípé àwọn olóṣèlú ti bẹ̀rẹ̀ sí ní fi owó ra ipò ṣáájú ìfilọ́lẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin kẹwàá. Orí ètò iléeṣẹ́ tẹlifíṣàn kan ní Ndume ti sọ èyí pẹ̀lú bí ó ṣe ń sọ wípé ó yẹ kí òfin fífi ọlá ẹni hàn kó wà nítorí bí ẹnikẹ́ni bá ṣe fọ́nté lórí ọlá rẹ̀ tó yàtọ̀ sí iye owó tó ń wọlé lóòrèkóòrè, ó yẹ kí ìwádìí wà fún irú ẹni bẹ́ẹ̀ kí ó sì fi ojú winá òfin. Ó ní ká sọ wípé òun bá ní owó lọ tó ni òun ní ìbá jẹ́ adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́dún 2019, àmọ́ ní báyìí àwọn olóṣèlú míì tó ti bẹ̀rẹ̀ sí lọ fowó ra ipò. Ènìyàn kan ló ti fi ara gba ọta ìbọn àṣìta lákòókò tí àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tòun All Progressives Congress APC kọlu ara wọn ní ìlú Pọ́tà lónìí. Ṣáájú, àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party bíi mélòó kan ti ṣe ìfẹ̀hónúhàn níwájú iléeṣẹ́ àjọ elétò ìdìbò àpapọ̀ ní òpópónà Aba ní ìlú Pọ́tà tí wọ́n sì ń béèrè fún ṣíṣe àyẹ̀wò àpapọ̀ fún àwọn ohun èlò ìdìbò látọwọ́ gbogbo ẹgbẹ́ òṣèlú tí wọ́n kópa nínú ètò ìdìbò ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, èyí tí adíje dupò gómìnà wọn tó yẹ Toun tó léwájú wọn ní ọjọ́ Ẹtì èyí tó kojú náà tí ó kọjá, òun ni wọ́n ti kéde wípé àwọn yóò kọlu iléeṣẹ́ àjọ elétò ìdìbò lónìí láti béèrè fún ẹ̀dà tó jẹ́ ojúlówó àwọn ohun èlò ìdìbò ti ọjọ́ 18 oṣù kẹta ọdún tí a wà yìí kí wọ́n lè pe ẹjọ́ lọ sí iwájú ilé ẹjọ́ tó ń rí sí awuyewuye ẹ̀yìn èsì ìdìbò tribunal. Àwọn ọ̀dọ́ náà sì bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú wọn hàn lọ́nàkọnà èyí tó fa àṣìta ìbọn tí ó sì fa ìpalára fún ọ̀kan lára wọn.
ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká gbajúgbajà akọ̀wé ti fi ọ̀rọ̀ léde wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí kò ní jáwọ́ nínú bíbéèrè fún àtúntò pàápàá lẹ́yìn tí ìṣèjọba tuntun tí ó bá gbìnàyà ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tí a wà yìí. àìmọye ìgbà òun ni wọ́n ti ń béèrè fún àtúntò ìjọba tí yóò mú kí ètò ìṣèjọba kó túbọ̀ súnmọ́ àwọn aráàlú dáadáa. Ṣóyínká sọ wípé ìṣèjọba aláṣẹ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ tún dìbò yàn yìí gbọ́dọ̀ mú ìsọjí bá àtúntò tí àwọn aráàlú ń béèrè fún kí ọ̀nà má bàa pín yẹlẹyẹlẹ lọ́dún 2023 tí a wà yìí. Oríṣiríṣi ohun tuntun òun ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti ń tẹ́tí sí tí wọ́n sì ti ń sọ wípé ó lágbára jù ti tẹ́lẹ̀ lọ. Ìséde ọlọ́jọ́ kan gbáko òun ni wọ́n ti kéde ní agbègbè Sabongeri Nasarawa ní ìjọba ìbílẹ̀ Chinkon ti ìpínlẹ̀ Kaduna. Ọ̀gbẹ́ni Samuel Aruwan tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ ètò abẹ́lé àti ọ̀rọ̀ tó kan ilégbèé ti ìpínlẹ̀ wọn ló fi ọ̀rọ̀ ọ̀hún léde pẹ̀lú ìpinnu náà pé ó wáyé látàrí bí àwọn ènìyàn bí wọ́n ṣe tẹ òfin lójúmọ́lẹ̀ tó sì ṣokùnfà ikú àwọn aráàlú méjì àti láàrin àwọn ìjàgùdù tó wáyé láàrin àwọn ará abúlé. Ó fi kún wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti wà níkàlẹ̀ láti ṣe àmójútó rẹ̀. Ó sì fi èyí ké sí gbogbo aráàlú láti wà nílé tí yóò sì béèrè ní wàrà ìṣẹ̀ṣà ìsọfúnni èyí tó bá yẹ ni wọ́n yóò fi léde láìpẹ́. Habib Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable ń ló ti fojú ba ilé ẹjọ́ májísírèètì kan eléyìí tó wà ní ìlú Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ẹni tí wọ́n ti fi ẹ̀sùn kàn tí wọ́n sì ti fi sí àhámọ́ àwọn ọlọ́pàá ní olú iléeṣẹ́ wọn èyí tó wà ní Eléwéran ní ìlú Abẹ́òkúta láti ọjọ́ Ẹtì Friday lẹ́yìn tó ti kọ etí ọ̀gbọ́n sí ìpè wọn láìmọye ìgbà. Lónìí tó fojú ba ilé ẹjọ́ ó rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ lórí gbogbo ẹ̀sùn yìí tí wọ́n fi kàn án. Lára rẹ̀ ní wípé lọ́jọ́ 28 oṣù kẹta ní aago 11 òwúrọ̀ lágbègbè Òkè Ọ̀sà Ìlógbò Ifọ̀ nílé ìgbafẹ́ Odógú ni ó fa ìpalára fún ìǹspẹ́tọ̀ ọlọ́pàá kan Hamid Moshood pẹ̀lú ìgúnpá rẹ̀ tí ó fi gún ọlọ́pàá ọ̀hún tó sì fa ọ̀pọ̀ ẹ̀jẹ̀ láti bí imú rẹ̀. Èyí tako òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Ògùn ti ọdún 2006. Nípa ìdí èyí wọ́n ti gba onídùúró rẹ̀ wípé kó san ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà kó sì wá onídùúró méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní ilégbèé lágbègbè ilé ẹjọ́ náà àmọ́ kó máa lọ sínú ọgbà atúnidá atúnirọ̀ tí ń bẹ lágbègbè Ìlaró títí di ọjọ́ 26 oṣù ìkẹrin ọdún 2023. Lórí ọ̀rọ̀ ẹjọ́ agbẹjọ́rò Bọ́láńlé Rahim, Vandy yìí ti rọ ilé ẹjọ́ láti da ẹjọ́ náà nù tíketíke kí wọ́n sì dá òun sílẹ̀ lómìnira. Adájọ́ Ìbírónkẹ́ Harrison ti pàṣẹ wípé kí olùjẹ́jọ́ náà gbé àwọn agbẹjọ́rò rẹ̀ dìde pẹ̀lú àwọn ẹjọ́ èyí tí wọ́n pè lòdì sí. Síbẹ̀ Vandy yìí sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ wípé kò lẹ́sẹ̀ nílẹ̀. Agbẹjọ́rò olùjẹ́jọ́ náà Adétòkunbọ̀ Odòtọ́lá ń ló sọ fún ilé ẹjọ́ nípa pé kò sí ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ tó lè rí bí oníbàárà rẹ̀ tó yìnbọn tí ó sì lọ bá òǹtọ̀hún ìyẹn Bọ́láńlé Rahim tí í ṣe agbẹjọ́rò. Wọ́n sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò tí ò sì sí ẹ̀rí wípé èyíkéyìí nínú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń bẹ lópòpónà lọ́jọ́ náà òun ni wọ́n yìnbọn ọ̀hún. Àmọ́ amòfin àgbà àti alámòjútó fún ètò ìdájọ́ ti ìpínlẹ̀ Èkó Mọ́yọ̀sọ́rẹ́ Onígbànjọ ń ló ti fọnmú tó sì ti kọ̀ láti gbọ́ ẹ̀rọ rẹ̀. Ìròyìn ilẹ̀ òkèèrè. Orílẹ̀-èdè China ti fi ìbẹ̀rù wọn léde lánàá lórí ṣíṣe àìfi igbá kan bọ ọ̀kan nínú lórí ẹ̀yáwó ti ilẹ̀ adúláwọ̀. Wọ́n ní gbogbo ètò ẹ̀yáwó náà òun ni wọ́n ti ṣe ní ìbámu pẹ̀lú òfin àgbáyé. Ọ̀rọ̀ ọ̀hún tó jáde láti ẹnu adarí ilé ìfowópamọ́ àgbà David Mupas ń tó fi ọ̀rọ̀ náà léde lórí wípé yóò mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀. Èyí wáyé látàrí bí àwọn orílẹ̀-èdè bíi Ghana àti Zambia bí wọ́n ti ṣe ń ṣakitiyan láti san gbèsè wọn padà àmọ́ síbẹ̀ tí a bá ń kún wọn. Ìròyìn eré ìdárayá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ilẹ̀ Gẹ̀ẹ́sì ikọ̀ Chelsea ti kéde wípé wọ́n ti gba iṣẹ́ lọ́wọ́ akọ́nimọ̀ọ́gbá wọn Graham Potter lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 21. Graham Potter pẹ̀lú ti gbà láti ṣe àtìlẹ́yìn fún ikọ̀ rẹ̀ fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè wọn. Bẹ́ẹ̀ sì rèé Bruno Saltor òun ni yóò gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fìdíhẹ́. Èyí ló pin ìròyìn àgbáyé tó ti dé sétí ìgbóyín láti kàn ní BGI TV. Ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. A ti kà á sétí ìgbọ́yín wípé wọ́n ti gbé ohùn sókè lálálá lórí ìkọlù àti ṣíṣe àìfún àwọn tí wọ́n jẹ́ àkàndá ẹ̀dá láǹfààní láti lè ní ẹ̀tọ́ ọmọnìyàn
lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ìwópalẹ̀ fún àwọn igun kan ní pápákọ̀ òfurufú Murtala Mohammed ti ìpínlẹ̀ Èkó, èyí tí wọ́n ti fi owó tùlùtùlù tó ń lọ bí 100 mílíọ̀nù owó náírà tí wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. Àmọ́ báyìí wọ́n wá tún àtúnṣe bá láti mú kí ìdàgbàsókè bá pẹ̀lú 300 mílíọ̀nù owó dọ́là fún ìfẹ̀lójú rẹ̀. Lábẹ́ ìròyìn ilẹ̀ òkèèrè, orílẹ̀-èdè China á ti gbóhùn sókè wọ́n sì ti fọnmú lórí ètò ẹ̀yáwó fún ilẹ̀ adúláwọ̀ pẹ̀lú bí àwọn kan ṣe kọ̀ tí wọn ò láǹfààní láti san padà bí orílẹ̀-èdè Ghana àti orílẹ̀-èdè Zambia. Bákan náà, lábẹ́ ìròyìn eré ìdárayá, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Gẹ̀ẹ́sì Chelsea ti sọ wípé kí akọ́nimọ̀ọ́gbá wọn Graham Potter kó lọ fẹ̀yìntì kó rọ́ kúnlé lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ bíi 29. Fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àti àlàyé ẹ lè tẹ̀lé wa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, ojú òpó ìkànnì afàwòrán ìbánidọ́rẹ̀ẹ́ wa Gbàgede Ìmọ̀ _22 ìyẹn Instagram, ojú òpó ìkànnì YouTube wa Bàbá Gbàgede Ìmọ̀ TV. Títí dìgbà míì táàmù láǹfààní àti pàdé, Olóyè Adéolú Dámilọ́lá Josephs lóníròyìn yìí. Ẹ kú dédé àkókò yìí, jẹun. Oh, na, na, na. If you want to know what's going on in city, or you want to listen to the latest news and gist, no stress, oh, just tune to BGI TV. BGI TV, you're one in a million.